ṣé wàá rí nǹkan tí ò yí ẹ máa wá láyé ẹ lẹ́ni. ó tẹ̀ jẹ́ nǹkan wóróbo kan kíwọ náà tiẹ̀ mú kó máa tà ó ò ṣe yẹ ó kàn jókòó ṣáá. ṣọkọ tèmi ni wọ́n sọ di igbá ìwọlẹ̀. madam mi ẹ má bínú mi gbọ́dọ̀ sọ pé irú ṣé ọkọ yín gbọ́ lọ́rùn ni. èmi ni bàbá ẹ mo dẹ̀ lè wọ kitchen kí n bẹ̀rẹ̀ gẹ́ẹ̀tì nǹkan tó máa jẹ. Let me go to the kitchen, Daddy. mo ti máa ń gbọ́ lóòótọ́ pé wọ́n ń fi èèyàn ṣòwò wọ́n fọmọ ṣòwò so ó tọ́ ni. sáà ni ẹ máa gògó lẹ́wọ̀n o. wò náà ọkọ ẹ mọ̀ pé mi àti ẹ ti fẹ́ra rí. Maybe that was in the past. Past? Yes. Bíbélì sọ pé he who finds a wife finds a good thing. aláì wọn ti gẹ́tì. torí pé bẹ́ẹ̀ ni ti rí ọ̀la ò rí bẹ́ẹ̀ ó ló mú babaláwo dífá ojoojúmọ́. wọ́n ní kí ẹ wá jẹ sàrà èèyàn lọ́jọ́ wọnú ṣé owó epo àbówó ìyọ̀nà ní kó mú wá ni. àmọ́ ohun tó ra wáyé owó ẹ̀ gangan ló fi rà. ó túmọ̀ sí pé kò sí nǹkan tí bá ní kò ṣe wàá ṣe. aṣọ̀gá sọmọṣẹ́ mi ò tí ì rí. yìí lẹ́lẹ́ pé màá sìn yín fún mi màá sìn yín fún mi ṣé bí ẹ̀ méjì. màá sìn yín mi ẹ̀ yá padà tún sọ màá sìn yín ọ̀gá mi. gaji ọ̀gá you are an animal you are an animal yeah which type of animal like a monkey. àṣé òótọ́ lọ̀rọ̀ Yorùbá tó ní tàbá tètè lé ìlàlá rẹ̀ ni ó máa sọ ní dígí àgùndókè ni. ohun tó pamọ́ kan ò yé mi yọ. Olúwa ìṣẹ̀lẹ̀ tó pamọ́ k'Olúwa kó gbà ní. àgbàlagbà tó ń sáré nù ẹ̀. ọmọdé búrò kò bójú ẹ̀yìn. mú tá a bá ṣe àdìtàn lọ́jọ́ kan. omijé ojú ìyá àgbà. iná ọmọ òṣèlú lọ́ra. omijé òwúrọ̀ àtàlẹ́. k'Olúwa kó gbà ní. èṣù afúniládìyẹ ẹ̀sìn. àfigbọ́dídì ọkùnrin ẹni. òfúnni ní fìlà. fìgbọ́dídì orí. ayé àná ọmọ ọ̀nà yá ẹ̀ mọ́. k'Olúwa kó gbà ní. ayé tó tó ayé àkámọ́ra o ayé àfúnni ẹsẹ̀ bí gbòdìdì ọmọ lọ́wọ́ ẹni ayé tó máa fúnni níyọ̀ tó tún máa da yẹ̀pẹ̀ sí. ẹ dákun bàbá ta ló sọ pé wáyé ò lè tẹ̀hún ayé bínú kan wọ́n dà kán sómi ayé bínú yọ̀ wọ́n dà sókè. ayé ẹ má má ṣe mí o ẹ má má ṣọmọ mi ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi ayé ò ní ṣe ọ́ apá ayé ò ní ká ọ ayé dèrè fi ẹkú iṣẹ́ ọpọlọ. ohun tó pamọ́ kan ò yé mi yọ. ohun gbogbo lọ́wọ́ Olúwa ìṣẹ̀lẹ̀ tó pamọ́ k'Olúwa kó gbà ní. àgbàlagbà tó ń sáré nù ẹ̀kún. ọmọdé búrò kò bójú ẹ̀yìn. mú tá a bá ṣe àdìtàn lọ́jọ́ kan. omijé ojú ìyá àgbà. iná ọmọ òṣèlú lọ́ra. omijé òwúrọ̀ àtàlẹ́. k'Olúwa kó gbà ní. èṣù afúniládìyẹ ẹ̀sìn. àfigbọ́dídì ọmọ lọ́wọ́ ẹni. òfúnni ní fìlà. fìgbọ́dídì orí. ayé àná ọmọ ọ̀nà yá ẹ̀ mọ́. k'Olúwa kó gbà ní. ayé tó tó ayé àkámọ́ra o ayé àfúniládìyẹ ẹsẹ̀ bí gbòdìdì ọmọ lọ́wọ́ ẹni ayé tó máa fúnni níyọ̀ tó tún máa da yẹ̀pẹ̀ sí. ẹ dákun bàbá ta ló sọ pé wáyé ò lè tẹ̀hún ayé bínú kan wọ́n dà kán sómi ayé bínú yọ̀ wọ́n dà yọ̀ sí èpè. ayé ẹ má má ṣe mí o ẹ má má ṣọmọ mi ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi ayé ò ní ṣe ọ́ apá ayé ò ní ká ọ ayé dèrè fi ẹkú iṣẹ́ ọpọlọ. kò yé mi yọ. ohun gbogbo lọ́wọ́ Olúwa ìṣẹ̀lẹ̀ tó pamọ́ k'Olúwa kó gbà ní. àgbàlagbà tó ń sáré nù ẹ̀kún. ọmọdé búrò kò bójú ẹ̀yìn. mú tá a bá ṣe àdìtàn lọ́jọ́ kan. omijé ojú ìyá àgbà. iná ọmọ òṣèlú lọ́ra. omijé òwúrọ̀ àtàlẹ́. k'Olúwa kó gbà ní. Ọ̀rẹ́ ní kejì. àfigbọ́dídì ọmọ lọ́wọ́ ẹni. ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ kí ló dé. ẹ jọ̀ọ́ ẹ bá mi pè ẹ bá mi pè ẹ jọ̀ọ́. kí n bá yín pè
pélé ewúrà nù. ẹ má ti ẹ jẹ́ kí n sáré bá sọ̀rọ̀. ṣé ẹ mọ Musbau pélé ewúrà mo ti bá yín pè ẹ tí rí ni ẹjọ́ tó lọ ẹ fẹ́ tẹ̀lé wọlé ni kí lẹ́yìn àti ẹjọ́ dàpọ̀ tọmọ ń bínú lọ tí ń bínú lọ tí ń bínú lọ ẹ ń pè kó dáhùn ẹ ń gbà. bàbá ẹ take it easy ó ń lọ ẹ bá mi pè. ẹgbẹ̀rún sọ̀hún ṣé mo jẹ bàbá lójú yín ní ìsàlẹ̀ fún gbogbo wájú wa o ìsàlẹ̀ fún gbogbo wájú wa o ta ni bàbá lójú yín ẹjọ́ tó lọ kí lẹ́jọ́ dàpọ̀ tó fi di tẹ́lẹ̀ ẹni ẹlẹ́ni wọlé ẹ sì ń pè ẹ bá sọ̀rọ̀ kò bá yín sọ̀rọ̀ kí ló dé ẹgbẹ̀rún jà ń kó bẹ́ẹ̀ ni kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́. bàbá ẹ wò ẹ kọ tí ẹ ṣe favour kan fún mi ẹ kọ bá mi pè kí n sáré ṣàlàyé nǹkan tó ẹ jọ. kí n sáré bá yín pè é. bẹ́ẹ̀ni. tó bá ya ẹfọ géètì kẹwàá bá kẹfọ géètì ẹ ń bá yẹn sọ̀rọ̀ kò bá yín sọ̀rọ̀ láti ta ẹ wá ní kébì òsì géètì fún yín kẹ wọlé kẹ fẹ́ kó lé ní sẹfẹ jalè ni ẹ wo bí dáadáa ẹ mọ wá bí mọ o ọmọ ìtì wọ ọmọ ìsìn ní mi mọ tẹfẹ gbà lọ́wọ́ ẹ kí n bá yín pè ẹ jẹ́ bá yín pè ṣe ní sí àánú mọ́tò abẹ́ lẹ́ni kò bá jẹ́ ní kírun ẹ lè kẹ́ẹ̀ka jọ torí ẹjọ́ àfà kẹ́ẹ̀ sùn má lọ bá yín pè wá ṣe nírùngbọ̀n yín bí irùngbọ̀n tó dàbí lógò ń dà yà ń jẹ yín onírùngbọ̀n bí irùngbọ̀n òbúkọ ṣe irùngbọ̀n bí lógò ń dà. Mami, ẹ jẹun yín ni. Ẹ jẹun yín. Ọkọ mi. Máa jẹ. Mo ní kí n sùn díẹ̀ ní kí n tó. Ṣé bẹ́ẹ̀ náà lè sọ pé òkun la fi ń gbé títà? Ó yẹ kẹ́ kọ́kọ́ jẹun kẹ́ tó sùn ni. Lóòótọ́ ni ẹni sọ bẹ́ẹ̀. Máa jẹ òṣì ọkọ mi. Èmi ti fẹ́ máa lọ sí iṣẹ́ lórí mo ti pẹ́. Mami, ìyá ẹ wá ṣe gbọ́dọ̀ wá ṣe fún mi tí wọ́n ti ń lọ. Bí mo ṣe máa ń ṣe, mo lẹ́ni kejì ọkọ mi. Alọ́rẹ́ á dà, àbọ̀ á sùn. Wà bójú rí Ọlọ́run pàdé. Èèyàn náà lè sá fún ẹ. Àti lọ àti bọ̀ ẹ. Kòǹgẹ́rì ló máa ṣe. Ṣé o mọ̀ pé ìwọ náà ló sọ pé ó ti pẹ́? Kó má dùgbò pa àǹlera ẹ̀ ní dànù. Tó bá dalẹ̀ àá máa bá ìtòkù rẹ̀. Àmín. Ẹ̀yin náà dẹ́ pẹ́ fún mi lágbóró. Àmín. Iṣẹ́ mi aṣojú. Àmín. Mami, ẹ wo ẹ. Má gbàgbé nǹkan tí wọ́n náà máa ń ṣe. Mami, wo ẹ gbọ́dọ̀ káàkiri. Iwájú tàbí ti bọ́ ẹ̀yìn àbínú ilé tí mo máa dé. Kódà bó ní ìmọ̀ síwájú ta. Gbà lọ́lé oníyàwó. Ilé ni wọ́n wà ní iṣẹ́ ọkọ mi. I love you. I love you. It's okay. Two. O kò ṣe 2 naira. Bàbá rẹ̀ orí bàbá ẹ̀. Ó ṣe ọkọ mi. Ẹ jẹ́ mi o. Ẹ jẹ́ máa lọ. Alọ́bọ̀ ọkọ mi. Má gbàgbé ọsàn mi o. Ọmọ mi ní gíláàsì mi. Ọmọ mi ní gíláàsì. Ọmọ mi ní gíláàsì. Mo fi ń wojú. Ọmọ mi ní gíláàsì. Mo fi ń ríran. Ayé má gbàgbé. Tó bá máa fi tó 4 pàdé mi by 4 I should be available. Okay all right. Excuse me please. Ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo dá yín dúró. Ẹnìkan mo wá sí àdúgbò yìí but ilé wọn yẹn ti parẹ́ mọ́ mi lójú mi ò fi bẹ́ẹ̀ rántí dáadáa mọ́. Ẹ má bínú o, ta lẹ́ni yẹn? Her name is Morenikeji. Ẹ jọ̀ọ́ má bínú o. Báwo lẹ̀yin ṣe jẹ́ sí Morenikeji? Oh, she's a close friend of mine. Close there. Mo dẹ̀ need láti rí ó ṣe pàtàkì gidi gan. Aunty, excuse me. Ṣé kí n dúró ṣe máa lọ bá ń pè wá? Ṣé kí n dúró ni àbí báwo? Anything you want, I'll give you. Kẹ́ bá mi. Aunty! Hey. Jimoh, ṣé kò ló ṣẹlẹ̀ ni? Kí ló ṣẹlẹ̀? Satuna ti kú. Satuna wo? Àwọn ó ti kú o. Satuna tájọ́ mu jẹ̀dí bẹ̀rẹ̀ lánàá. Àwọn ti gbajúmọ̀ lórí gọ́ọ̀sẹ̀ òkú ẹ̀gá tó bá nílẹ̀. Satuna. Ó ti kú. Satuna kú. Àfi kájọ débẹ̀. Ayé àfúnilẹ́dìí ẹ̀sìn bí kò ní di ọmọ lọ́wọ́ ẹni. Ayé tó máa fúnni ní
ẹ̀gbọ́n ẹ jẹ́ wa. Bọ́jọ́, excuse me. ẹjọ pẹ̀lú gbogbo àyẹ̀wò tí mo rí lórí mọ́tò yìí ó dàbí pé injector ló ń da mọ́tò ìlànà. Ṣe bí n ta fi gbé wá bí nìyẹn. Ẹ ṣe náà. àti ṣé kọ́ ni problem ṣùgbọ́n ṣé wọn kẹ́ ẹ̀ láìpẹ́ máa repair àbí kẹ́ ẹ̀ rà mí. Ṣe rí, I'm not even in the mood for this. Anything tẹ́ bá lè ṣe, just do it, please. ọ̀rẹ́ ọmọ àtẹ̀kẹ̀ yìí sì ni o ọmọ yẹn náà gbà náà. ó ga o ọ̀rẹ́ pẹ̀lú gbogbo bó ṣe try to ọmọ yẹn ò gbà náà ṣówó la máa lóòní ni àbí bó ṣe dáa tó Armstrong lọ́kùnrin kẹ́ ẹ̀ fọkàn. kí ló fẹ́. Say that again. Ó tiẹ̀ wá mọ́ ohun tó yà mí lẹ́nu jù. Mo tún wá dádúgbò wọn lánàá. Mo ti ń try láti locate ilé wọn. Mo bá pàdé sister kan. Hello sister, ẹ jọ̀ọ́ mo ń béèrè mo rẹ́ni kejì o. Tó bá rí bó ṣe wò mí. Iṣẹ́ ló wò mí bí ẹni pé ẹ̀gbin kan wà lára mi. You don't mean it. Ó tiẹ̀ wá tún wá mọ́ ohun tó yà mí lẹ́nu. Ìgbà tó tún wá ń lọ, ó tún bojú wẹ̀yìn, ó tún mi rí. Wá wò pé kí ló ṣẹlẹ̀? In fact, oh God. ọ̀rẹ́ ò ní jẹ́ kó sú ẹni. Oh God, then you can still get her. I trust you, mo mọ̀ ẹ́ náà. You keep trying, wàá get ẹ̀, má worry. Ó kéré gan. Ó báyìí kí ẹ bọ̀ gẹ̀ẹ́jà rẹ̀ jẹ́ ká wọ̀ gbòòrò lọ ká lọ fa bí ẹ̀ka dẹ̀ jẹjà lọ́dọ̀ Yàkọ́lá. Èló ni báyìí tà wá? Irọ́ má mú yẹn. Mílẹ̀. Tìrí mi lálákọ̀wé wá fẹ́ rẹ̀ mi. Mo ti wọ́ ọ délé. ọmọ ọlọ́gẹ̀dẹ̀ kí ló dé. Bọ̀dá Àdìsá. wọ́n sì náà ń pè mí wọ́n náà ń pè mí. Nígbà tí mo sì bá àǹtí kan létí sí ń pariwo mọ́ mi mo sì ń kiri ọ̀gẹ̀dẹ̀ mi. mọ́mọ́ sí bí ọmọ pé tí màá jọ gẹ̀dẹ̀ ń lè gbádùn ara rẹ̀. mo rí yín mo gbọ́ yín ìdá yín lónìí. Ẹni tí ń ké mọ́ mi. Owó ọ̀gẹ̀dẹ̀ ń ṣẹ́ mọ́. 200 naira. Màá sanwó ẹ̀. Bọ̀dá Àdìsá o. ẹ sanwó ọ̀gẹ̀dẹ̀. Bẹ́ẹ̀ni. tí mo rà. Bẹ́ẹ̀ni. Iso ní 200 gangan mo fẹ́ rà tẹ́lẹ̀ ó 500 di. Ẹ fún wọn sí. Ẹ jẹ́ ń bá yín kó sí. Bọ̀dá Àdìsá ẹ rà ẹ jẹ́ ń bá yín kó sí. ń bá yín kó. ẹ sì lẹ́ sanwó. Màá sanwó. ẹ san 500 naira. Ṣé ẹ kú lè jẹ gbogbo ẹ̀? Ọ̀rẹ́ Kàn kó Bọ̀dá papọ̀. Àdìsá. ọ̀dà ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun jàre. ẹ mọ̀ ń ṣe yọ̀dún ìgbè. ọ̀dà ọmọ ta àyọ̀ká Bọ̀dá Àdìsá ó dá o. ṣe mo rí yín náà. Ẹ ní sùúrù ẹ̀wà. Ká ní pé ẹ ti ń ṣe tiwa ni gbogbo orú ọ̀gẹ̀dẹ̀ tẹ́ ń rà díẹ̀díẹ̀ yìí. Ojoojúmọ́ àwa lè máa pèsè ọ̀gẹ̀dẹ̀ tẹ́ máa jẹ lójoojúmọ́. Bẹ́ẹ̀ni ṣiṣẹ́ ní Banana Island. Irọ́. Ohun tí mo fẹ́ yẹn mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi ó ṣe pàtàkì. Àkẹ́tún wa lè mọ̀ pé mo serious. Máa fún yín 20,000. 20 b. Ká kọ́kọ́ fi yẹn bẹ̀rẹ̀ náà. 20,000. Bẹ́ẹ̀ni. Mo dáná 20,000 sẹ́ńtàn mi ni abẹ́ sọ tọrọ. Kó ẹ lè mọ̀ pé òótọ́ lọ̀rọ̀ yìí tó bá máa tó rọ̀lẹ́ yìí owó akọ̀yìn lára. Bẹ́ẹ̀ni. Ṣé torí ọmọ tẹ́ ń wá kiri torí Mọ́rẹ́níkejì? Bẹ́ẹ̀ni. Kò lè tó bá òun. Mọ́rẹ́níkejì tẹ́yìn kan pè nítorí yẹn ọmọ yẹn ṣe pàtàkì sí láìfù. Èmi náà mo mọ̀ ẹ bá ti rí yín ti mọ̀ pé Mọ́rẹ́níkejì yóò ṣe kókó nù láìfù yín. Ní tí mo kàn sọ fún yín ni pé èmi náà ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Ṣé kìí ṣe pé Mọ́rẹ́níkejì ṣé kìí ṣe pé ẹ fẹ́ rún lásán ṣé ẹ fẹ́ fẹ́ ni? Èmi ò wá kí n ṣèyàn bẹ́ẹ̀ yẹn but ó ní nǹkan pàtàkì kan tí mo fẹ́ bá sọ. Ó ní nǹkan tẹ́ fẹ́ bá sọ. Bẹ́ẹ̀ni. Èmi ò mú lámbà rẹ̀ lẹ̀ fún yín, yín náà ti dá sí wa. Ẹ ti dá sí wa, màá mú lámbà rẹ̀ lẹ̀ fún yín. Ntẹ́mi ẹ mọ̀ gàrùn wo ló mọ́. Ẹ mọ̀ màá sọ táìmù tí ó jẹ́ pé ọ̀gá máa ránṣẹ́ tí ó lọ ọjà tí ó lọ ra àwọn nǹkan ọbẹ̀ wa. Mo mọ táìmù tó jẹ́ pé òun fúnra rẹ̀ yóò lọ bá wọn tiẹ̀. Mo mọ táìmù tó jẹ́ pé yóò close yóò kó lẹ́nu iṣẹ́. Ẹ mọ̀ pé èmi òpó náà làwa kò síbi táwa ń lọ ẹnu géètì làwa permanent. So ti yé yín nìsín màá fún yín ní gbogbo lámbà sọ̀rọ̀ mi yé yín àmọ́ ẹ jẹ́ ó dá yín lójú pé ẹ ní rún Mọ́rẹ́níkejì lásán o ọmọlé ń Ṣàngó ní Ṣàngó kejì gangan ló kọ ẹ o Ṣàngó kejì gangan ló kọ ẹ ó fọ́nkì fáyẹ̀ ló fi ń jẹ́ Mọ́rẹ́níkejì o ara ya wèrè gan o ara sórí burúkú o ara kò sẹ́ni tí ó lè pa o. Bẹ́ẹ̀ ṣe rí mi mo wà responsible mi ò ń ṣe ẹni tó máa ṣe nǹkan tẹ́ ẹ ní mo fẹ́ ṣe yẹn mo kàn ní àwọn gbólóhùn kan tí mo fẹ́ bá sọ tí n bá dẹ̀ ti sọ tán kò sí. èmi ti mọ̀ pé wà responsible látara àrùn gbọ̀n yín ètò ẹ̀ jàfà
ẹjà fáyẹ kan wọjà làmíà ni sọ̀rọ̀ mi yé yín àmọ́ ẹ ti ní best man tẹ́lẹ̀. best man kò tí ì dé level yẹn. ẹ ti fẹ́ ẹ mọ̀ dáùtù rẹ̀ mọ́ ẹ ti fẹ́ ẹ̀yẹn kan wá best man kẹsì wá họ́ọ̀lù tó bá gbàyàn rẹpẹtẹ tẹ́ bá lè pè so ti yẹn ẹlẹ́yìn lábúrọ̀dù ṣe ẹlẹ́yìn lábúrọ̀dù. mo mú láwọn ọ̀rẹ́ tó wà responsible tí wọ́n lè dúró fún mi. ẹ̀wọ̀n kan nu wọn kẹran kóòtù fún ẹ ti wá best man kò sí wàhálà màá mú lámbà ọmọ nílẹ̀ fún yẹn mọ̀ wọ̀rí ẹ̀yìn kan mọ̀ bọ̀ gbogbo ọ̀nà lọ́gbà yẹn ní ẹnu géètì wa. ok so ti yẹyin ẹ ṣe gan no problem ẹ̀yin mọ̀ bọ̀ lẹ́nu géètì màá fún lámbà. ohun tó pamọ́ kan ò yé nìyàn ohun gbogbo lọ́wọ́ Olúwa ìṣẹ̀lẹ̀ tó pamọ́ k'Olúwa kó gbà ní àgbàlagbà tó ń sáré nù ẹ̀ ọmọdé búrò kò bójú ẹ̀yìn mú tá a bá ṣe. ọpẹ́lọpẹ́ rẹ̀ ayé rẹ́ni kejì dé ti pẹ́ jù. Mami. èyí bá. ti wà ń bí látẹ̀kàn. bọ̀ Ṣẹ́gun dúró náà kí ni problem ẹ̀ ṣé o ò níṣẹ́ ni àbí iṣẹ́ tó ń ṣe òkà ẹ̀ lára. mo rẹ wá má ì tí ì lọ wá tiẹ̀ ṣe fún mi time láti explain ara mi èmi tí mò ń dúró díẹ̀ látàárọ̀ ó mọ wàhálà tí mo ṣe kí n tiẹ̀ tó mọ bí báyìí bó ṣe ń ṣe yìí ò dáa kò dáa rárá. jọ ṣé mo gbéṣẹ́ ràn ẹ́ ni ṣé mo ní kó ṣe wàhálà lórí mi ni mo ní pé kó fi mí sílẹ̀ bẹ́ẹ̀ náà ló lọ síbi tí mo ti ń ṣiṣẹ́ tó ń jẹ́ kó máa rò pé nǹkan wà láàrin mi àti ẹ̀ tó ń lé mi káàkiri kí ló dé oníṣẹ́ ni ọ̀dẹ òṣì. wà ò lè lọ bẹ́ẹ̀ yẹn. kí ló dé. mo rẹ́ni kejì ní sùúrù sórí ẹni téèyàn ò bá fẹ́ nílé ẹ̀ máa ń jì sórí ìfẹ́ tí mo ní sí ẹ ìfẹ́ tó tọ́ ni tí n bá nífẹ̀ẹ́ ni gbogbo wàhálà tí mò ń ṣe látàárọ̀ èmi ò ní máa ṣe wọn náà dẹ̀ mọ̀ gbogbo bó ṣe embarrass mi níbi iṣẹ́ ń jọ sí mi ò fi yẹn bínú. Mr. Ìfẹ́ mú ìfẹ́ kó o ti bọ́ àpò rẹ̀ mi ò fẹ́ fi látọ̀dọ̀ ẹ̀ wo má jẹ́ kí n ṣépè fún ẹ Ṣẹ́gun ọjọ́ tó bá tún dà mí láàmú ọjọ́ tó bá tún lé mi mú wàláhì tàláhì máa ṣépè fún ẹ. ṣé o ti gbà gbogbo kí wọ́n fi mí lẹ̀ wọn tó ń pa ká mami ẹ̀wẹ̀ má bínú pé mo pẹ́ jà rẹ̀ ibi tí mo ti ra jìnnà ni. ọ̀rẹ́ ni kejì. mami. ọ̀rẹ́ ni kejì ọkọ mi. ó pẹ́ díẹ̀. ibi tí mo ti lọ ra ó jìnnà ni. iṣẹ́ ọkọ mi. òun gbọ́ ohun ẹ̀ fatafata ń bẹ̀ yẹn wà títa ni. ẹ má dá lóhùn wèrè kọ́ ló ń disturb mi àmọ́ mo ṣáà tẹ̀sí sọ̀rọ̀ sí mo ti bú dáadáa. kí ló pa wá tiẹ̀ pọ̀. ẹ má dá lóhùn ẹ mọ ọmọkùnrin òun náà fẹ́ fẹ́ mi pẹ̀lú sọ fún mi ò lè fẹ́ o. igi eléyìí ò dá ayọ́ nínú ọ̀hún ò dá ayọ́ nínú ìjọ ò lọ máa fi ọbẹ̀ jìnnà ọkọ mi. má lè dédé èèyàn lára ẹ̀ o gbọ́ kó o padà dọmọdé mọ́ òun dàgbà sí ni ṣé ìgbà gbogbo wọn bá wá lọ ọlọ́run ìjọ ò lélẹ̀ ọkọ mi àwọn mọ́ra gbọ́ tó gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó yẹ kó yí ẹ o ó yẹ kó yí ẹ ju bí mo ṣe rò lọ iṣẹ́ ọkọ mi ọkọ mi. ayé ló sọ wọ́n di bí wọ́n ṣe wà yìí o. ẹsẹ̀ ni kò ṣe pé kó wù mí láti jẹ́ ojú ọkọ mi àmọ́ Ṣẹ́gun ohun tó wà lẹ́yìn ọ̀fọ̀ ọ̀rọ̀ yìí kò ju èje lọ torí Ṣẹ́gun mi ìfẹ́ kó kú. ikú lágbára Jésù ikú ò ní pa mí kò ní pàwọ̀ náà lágbára Jésù. àmín Jésù. ikú bá wò. wo tèmi yé mi o. olóògùn yàrá ayé kọ́kọ́ máa gbà bẹ́ẹ̀ pé ẹ lò. mo rẹ́ ní kejì. mo ti pẹ́ lóye kí n máa rọ̀ṣì mi ì tiẹ̀ wẹ̀ gbé mi rárá ẹ má bẹ̀rẹ̀. òní bẹ́ẹ̀ ṣe yẹn ṣá. ìgbà tó tí mi fẹ́ kẹ́ balẹ̀ òbí yẹn tó. ọ̀nà ó pọ̀ ó lọ ọbẹ̀. kí ló ṣe owó ẹja owó ẹja ìwọ kọ. Hola! Jọ síbẹ̀. ẹ gbà mí aládùúgbò ẹ gbà mí o. wá fẹ́ pa yẹn ṣá ó yẹ tó máa la fúnra rẹ ni. la.
Jímọ̀ ṣé kò ló ṣẹlẹ̀ ni. Kí ló ṣẹlẹ̀? Sátúnà ti kú. Sátúnà wò. Àwọn ó ti kú ni. Sátúnà tájọ́ mú jẹ̀dí bẹ̀rẹ̀ lánàá. Àwọn ti gbajúmọ̀ lórí gọ́ọ̀sẹ̀ òkú ẹ̀gá tó bá nílẹ̀. Ẹ̀gá tó Sátúnà. Ó ti kú. Sátúnà kú. Àbí kájọ débẹ̀. ṣó wá rí i pé àtàrí àjọ̀nà ọ̀pọ̀lọpọ̀ tó wà nílẹ̀ kì í ṣe ọmọdé tiẹ̀ àti wípé Ṣẹ́gun èyí tó dùn mí jù òun ni ti. Aláàjì ẹ kì í ṣe kọ́sítọ́mà mi tí màá ṣe máa parọ́ fún náà mo mọ taste mo dẹ̀ tí mo bá àwọn links ní máa ń lọ everything wà mí hot base ṣé blue wà green wà white wà ṣé ẹ fẹ́ rán ọmọọṣẹ́ yín wá kó wà wò ni àbí màá wá wà bí kí n record as usual ṣe ọ̀pọ̀ ṣẹ́ mọ̀ most time tẹ bá rí lójú fúnra ara yín ló máa determine káyé ló sọ yín ló jẹ́ sorry ẹ má bínú ẹ̀yin náà ní 20 àbí honestly speaking àwọn olùlé ìsìn wà mí bàjẹ́ jẹ́ kí wọ́n kó lè parọ́ fún yín lovely late tó ṣe pé ó jojú ní gbèsè ó ṣe kó àwọn ilé ìdè ní tuntun ní new stock ní accounting káyé blue kó jẹ́ kí wọ́n blue tó wà wọ́n wọ́n bá yín check blue tó wà wọ́n ó ti rí ìkọ̀tí mo tẹ̀lé lọ́wọ́lọ́wọ́ tí mo bá yín sọ̀rọ̀ yìí mo máa okay máa wá wí mama expect it alright ẹ ṣe gan sa ẹ take care. Hello, Uncle Sukomi. Ọjọ́ kan pẹ̀lú èyí tí mo rí call yín lé ní everything wà all right. Ṣọ́ra mi ṣe yín dáadáa. Ṣebí kí n kò ṣáà ti bá sọ̀rọ̀ ṣebí ọ̀rẹ́ mi yẹ kẹ́ mọ̀ náà wá ṣẹ̀ṣẹ̀ bára wa rẹ̀ ó máa bá sọ̀rọ̀ ṣe ti lọ ó máa bá sọ̀rọ̀ no problem all right okay any nice day okay bye. Yes, yeah. So, bring the cup. 17. Sure. Má ṣe mistake o. Tó bá ti parí, mo wá bá mi kan wá. Sister. Yeah. Ó gẹ̀gọ̀. Kí ló ṣẹlẹ̀? Ibi báyìí ni mo rẹ́ni kẹwàá. Ẹ̀yin náà. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin ò mọ mo rẹ́ni kẹ́ni. Kí ló ṣe Mọ́rẹ́nikẹ́? Mọ́rẹ́nikẹ́ tó jẹ́ pé ọmọ Mọ́rẹ́nikẹ́ ti tẹ gbà tíṣẹ́ yẹn kò kí ń ṣe ọmọ gidi o. Lóòótọ́. Ṣé ẹ rí ọmọ yẹn àbìlú wà lára ẹ̀ ó tún máa ń jalè kò síbi tó lè ti lọ ṣiṣẹ́ ó máa ń padà babẹ̀ jẹ́ ni because ẹsẹ̀ ẹ̀ ò dáa. Ọmọbìnrin yìí ò dáa o ó ti rú ọmọbìnrin yìí ní around mi látijọ́ yìí ó wá ṣẹ̀ṣẹ̀ ń sọ fún mi lẹ́nìí. ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ẹ mọ̀ pé mi ò kí ń wá bíbá ẹ léraléra nǹkan tó kàn sí ẹ̀yìn mi ò bá ti sọ fún yín mi ò mọ̀ pé wọ́n à ń bíbá ẹ̀. Gbogbo last 2-3 weeks ó ní wọ́n fi ń jalè nínú ṣọ́ọ̀bù ó náà fi ń jalè nínú store yìí mò ń wò wípé ọmọ kan báyìí tí mo ṣẹlẹ̀ lọ last week Bọ́láńlé òun ni mo rò pé ń jì
wọ́n ọmọ yẹn mo rò pé ó ń jí mi lówó mo ti lé ọmọ tó wà innocent mo ti lé lọ. ọ̀rẹ́ ní kejì ni ó lè ní ẹsẹ̀ ò tún dáa. mo dẹ̀ ń wo ọmọ ìyá ọkàn mi mo dẹ̀ fúnra sí o mo dẹ̀ sọ fún bọ́ tó bá ti rí innocent look ẹ̀ kó tó sọ ó ti máa ké ó ní mo ṣe mo rẹ́ ní kejì máa kà mí lóhùn ni. bọ́sì bí kọ́kọ́ bọ́sì bẹ́ẹ̀ yẹn kókó ṣùgbọ́n kó bọ́sì bẹ́ẹ̀ yẹn ṣé ó ṣí eré ni. òun wà tẹ́ǹsì kọ́sítọ́mà òun wá bó tún ṣe máa kó ìyẹn tó máa mú kọ́sítọ́mà yẹn tó máa kó sábíyá tó máa kó sá lọ bó ṣe máa ń kọ́sítọ́mà sí mi tó máa kó wọn sábẹ́ tó máa má ṣọ́ mi tó máa lọ sínú bag tó máa gbé lọ tákàùntì ò ní balance every day. àṣé gbogbo owó tó ti ń jí nínú ṣọ́ọ̀pù mi láti àṣewọ̀ ni ìwọ kọ́ tó bá tún pọ́lọ̀ máa yọná létí ẹ̀ idiot. mo fẹ́ kó jẹ́wọ́ fún mi nísinsìnyí lórí ìjókòó tá a wà nísìn ni o owó tí mo wá ní mi ti ẹ sọ ti last 2 weeks o last week ta ló kó. mo ti pẹ́ sọ mo fi ọlọ́run ṣẹlẹ́rìí ọlọ́run náà ló lè ṣẹlẹ́rìí bí èkó mi bẹ́ẹ̀ bí èkí ń jẹ́ lè mọ́. ìwọ òmówó tèmi rí mo fẹ́ bèèlù lẹ́lẹ́kejì sí mo ní bèèlù lẹ́lẹ́kẹta owó tí mò ń wá ní last week tí mi ò rí ta ló kó. mo mọ̀ pé ó lè jẹ́wọ́ wọ́n sọ pé ògbójú olè ní ẹ́ wọ́n ní wọn kì í kọ́ sójú kí ló ń wò lójú ẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ń wojú ẹ̀ fún ṣó parọ́ mọ́ ẹ ni dámi náà ṣó parọ́ mọ́ ẹ sórí mo dijú mi báyìí mo dijú mi báyìí nísìnyí mo ti mọ̀ pé ò ní jẹ́wọ́ kí n tó la ojú mi mo ti fẹ́ kó parẹ́ bí so mi ò fẹ́ rí ẹ níwájú mi mọ́ kó kúrò ní ṣọ́ọ̀bù mi títí ayérayé kúrò níwájú mi mo dijú mi o má jẹ́ kí ire kó ti parẹ́ bí so mo ní kó ti bọ́tà kúrò ní ṣọ́ọ̀bù mi. ṣé o ní nǹkan tí mo ń sọ ṣẹ́gun ò lè fẹ́ mi. Calm down. Sori kò sí nǹkan tí ó tóbi títí tọ́lọ́run ò lè bá wa ṣe. And you know what? Sori irú àwọn case báyìí wọ́n ti gbé wá sí church sí dáàdì ti yanjú ẹ̀. Ti jẹ́ kí introduce ẹ sí dáàdì kan bá wa pray. Ṣó gbọ́ jọ please má sunkún mọ́. Má sunkún mọ́. Bó ṣe ń sunkún on touch mi. Ọ̀rọ̀ yìí á lẹ́yìn. Ọlọ́run dẹ̀ fọ̀rọ̀ mi ṣe yánú. God help me. mo náwọn ìdojúkọ kan ló fà á tí mo fi pẹ́ jù. I can see dojúkọ ẹ bá kó tó máa ṣẹlẹ̀ dojúkọ yín àtẹ̀yìn ẹ jẹ́ kó mọ ní ayé yín àti ilé yín. tó lágbára Ọlọ́run máa ṣoríire ó dẹ̀ máa dà fún yín ṣẹ́gun. irú ìyá lẹ́nu o. yé ọmọ ìdíkà kìíní jẹ. lọ́mọ tí nǹkan kan ò ṣe ń gbà tẹ̀bí. tó wá dé òsàn kan tó yarọ kalẹ̀ tó wá dàgbà náà tẹ̀ náwó lé lórí káàkiri. ayé ẹ̀ dẹ̀ máa bàjẹ́ fún nǹkan tó sọ kò lè ní. kí ló máa ń ṣe èèyàn lọ tó yẹ pé ẹ máa gẹ́ṣin ní kẹ́ṣẹ́ báyẹn ẹ tún máa sọ pé ó ń tàpá. mo fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo nǹkan tẹ̀ ń ṣe ọba ẹlẹ́sàn wà lókè ó dẹ̀ máa san ẹ̀san fún yín. sáìtì òfin nǹkan ló ń jẹ́ bẹ́ẹ̀. ohun Ọlọ́run ló jogún ẹwà kábùkù. ẹ rò pé mo fẹ́ bá gan lóbìnrin. I think I have to make you understand me now. I'm tired of this job. You need to quit. Quit what exactly? Tíátà tó ń ṣe. àwọn ní tíátà láti lè lókè láti lè gbàgbọ́ kò sí tí wọ́n lè ṣe. ìyàwó ẹ̀ ṣe ìdí ẹ̀rí bá àbọ̀ wà sí ẹ̀sìn báyìí. olóṣì ọ̀bí ẹ̀. ọ̀rọ̀ yìí á lẹ́yìn roko tó ṣe roko tó ṣe. Kò ságbára tó dàbí ti bàbá. Kò ságbára tó dàbí ti Jésù. Agbára tó jágbára lọ. Ní orúkọ Jésù, ní agbára ìjẹ Jésù, àjíǹde àti ìyè Ọlọ́run alágbára, a pè yín ní wákàtí ọ̀wọ̀ yìí, Olúwa ẹ sọ̀kalẹ̀. Olúwa mo dúpẹ́ torí pé ẹ bá ń gbọ́ tèmi nígbà gbogbo.
mo yìn yín torí pé ó gbọ́ tèmi lórí ìránṣẹ́ yìí olúwa ẹ gba ọpẹ́ wa mo béèrè fún agbára àṣepé nínú ayé ìránṣẹ́ yìí olúwa sọ ọ́ kalẹ̀ tá a bá rí gbogbo ogun tó ń bá ayé yín jà lórúkọ jésù ó yá kó fi ayé yín sílẹ̀ gbogbo alágbára èyí tó dojú ìjà kọ yín ó yá ìṣubú dànù maya sọlẹ́gọ́rẹ́ mọ̀ọ́lẹ́gọ́rẹ́ ó ṣe ọlọ́run kò mí sí ọlọ́run kò mí sí jésù olúwa wá. àmín 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 lórúkọ jésù. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. olúwa yóò wà pẹ̀lú wa ogun tó ti ṣẹ́ kò ní gbére mọ́ olúwa kò ní fi sílẹ̀ bákan náà mo gbàdúrà kí olúwa kó bá wa tẹ àwọn ọmọ mi yín sí afẹ́fẹ́ rẹ̀ ó yà yín lẹ́nu bó ṣe yẹ kó rí nìyẹn ṣùgbọ́n bí a ti ń gbàdúrà lọ ìran tá a mú mi rí ni wípé àwọn ọmọ mi yín wọ́n ti lọ sùn nínú olúwa àwa mú mi rí ìránṣẹ́ obìnrin kan àgbàlagbà tí ẹ̀ ń gbé lọ́dọ̀ ẹ̀ báwo náà ṣe jẹ́ sí yín. àwọn ni grandma mi. yé mọ́líà ọ̀sà mọ́ zẹ́lẹ́gà. àwọn lọ bí mọ́mí tó bí èmi lọ́mọ sá. bí a ṣe fi ìran yẹn hàn mí gẹ́lẹ́ nìyẹn ẹ jọ tí mo bá fẹ́ rí àwọn màmá yìí ṣé wọ́n lè tẹ̀lé yín débi. ọmọ awásà ọmọ awásà. torí wíwá àwọn síbí òun ní solution sí gbogbo problems tẹ́ni yìí. ẹ sà tó bá yẹ pé nítorí ọ̀rọ̀ ara mi and then ẹ ti sọ pé solution ọmọ awásà because àwọn náà ti gbìyànjú gẹ́gẹ́ bí abiyamọ gbogbo nǹkan tó lè ṣe pátápátá ló ti ṣe ọgbà tẹ ti wá ní pé tó bá ti wá ní mo máa rí solution ṣé ìgbà oníkà wá sà. anytime ni bó bá ṣe ká yín lára sí náà ni kẹ́ ẹ ṣe tètè wò àwa òkú òǹbí church là á máa ń wà. Ṣẹ́gun. Yes, daddy. kára ó tù ọ́ kára ó dẹ̀ ó yá gbìn gbìn. ọmọ ìgbẹ̀bí ewúrẹ́ ẹnìkan ìgbẹ̀bí àgùntàn ara ò ní ní ọ́ ó yá gbàgbé Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn ó yá awẹ́dẹ́ kó tó wẹ̀ mọ́ awẹ́dẹ́ wẹ̀ ṣá mi ò ṣe sì rí ó yá gbìn. kí n tún gbìn. ẹ ṣàánú mi. ẹnìkan kì í gbẹ̀bí ewúrẹ́ bẹ́ẹ̀ lẹ́nìkan kì í gbẹ̀bí àgùntàn wọ́n tó lóyún náà ló sọ láyọ̀ àtàlàfíà ó ní bóyún kú Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyè ayùn kò ní jó bóyún lọ. ẹ má jẹ́ bàbá ẹ̀ kú. ó lè kú. ìnira ìpọ̀ ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi ẹ má jẹ́ bàbá ẹ̀ kú. ń bọ̀ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ má jẹ́ bàbá ẹ̀ kú. Elédùà kó má ṣẹlẹ̀ rí láyé Olúgbọ́ kò má bàjẹ́ láyé Àrẹ̀sà kò bàjẹ́ ẹ̀yin àgbà àwọn ọmọlẹ̀ Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyè ayùn mọ́mọ́ yẹ kó bàjẹ́ látòrí mi ò ṣe tì rí ó ní di ọjọ́ 5 tí Adéròǹkẹ́ tó ti ń rọbí ọmọkùnrin akọ mọ́mọ́ ní òun ò wáyé Elédùà ò wá gbà mí bẹ́rù bá kọ̀kẹ́ tó bá kọlẹ̀ àwọn bàbá wa ní ó níbi téèyàn tún gbé ká. Ìbà ó ìbà ìbà ó ìbà ìbà ó ìbà ìbà tí wáyé ọjọ́ ìbà tí wọ oòrùn ìbà pẹ́tẹ́ẹsẹ̀ ìbà pẹ́tẹ́ẹsẹ̀ tí ò gbọ́dọ̀ gbòòrò ṣe o. Abíyọ̀lá awẹ́dẹ́ tí ń wẹ mọ yìí. tí ò ní wẹ mọ kú láéláé. ó kú iṣẹ́ torí ọmọ àwẹ̀ létí ń bẹ lágbàlá rẹ̀ mi wá o túwọ́nù rẹ̀ ràn wá ní àṣìtì dé mọ́lẹ̀ o kó túwọ́ ń bẹ̀ kó já jẹun tá a fẹ́ jẹ. iye ọmọ ní gbọmọ irúkẹrẹ ọgbọmọ Ọ̀rúnmìlà
ẹ jẹ́ ìbúrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀ ṣé bẹ́ẹ̀ náà lẹ́ ń tì mí lẹ́yìn ṣé bẹ́ẹ̀ náà lẹ́ ń bá mi ṣe ta lára ẹ̀yin lẹ́ bá mi ṣe ta jẹ́rò ẹ̀yin náà lẹ́ bá mi ṣe tọ̀rọ̀ gun ọwọ́ àga ẹ jẹ́ kí lèyìn náà kò yé mọ́ mi lọ́wọ́. o fẹ́ òye. mo fẹ́ kó yé ìyá mi. á fi kan dí kan ni ó túmọ̀ sí fẹ̀mí rẹ̀ mi. padà òdì àdá. bó o bá ti wá ṣe tán àti fi kan dí kan túwọ́nù rẹ o ẹran wa ni a ti ṣe. lòdì ìkàndínkàn fẹ̀mí rẹ̀ mi. ọ̀rọ̀ yìí á lẹ́yìn ọ̀rọ̀ yìí á lẹ́yìn. yábì ẹ ṣàánú mi ẹ wò mí ṣe láàánú ẹ ṣe ta lára ẹ ṣe ta jèrò ẹ̀yin kan náà ilẹ̀ ṣe tọrọ ọgbọ́n àga ẹ má jẹ́ òdórí mi kó di tì kọ́ ẹ wò ìkòkò kan ṣọtá lágbára mi sì dé rí ní Adérónkẹ́ o ẹ wò ẹ má jẹ́ tó fojú sunkún ọmọ ẹ mọ bó ṣe ń lọ ẹ mọ bó ṣe jẹ́ ẹ má jẹ́ fojú sunkún ọmọ ẹ ṣàánú mi ájú yín ṣe ẹ bá ń wọ̀rọ̀ mi ro. ìyá Adérónkẹ́ mo mọ̀ pé kò kú lẹ́yìn àfihàn rẹ̀ àmọ́ fẹ́ kí kinní kan yí ẹ wípé èmi náà kì í ṣọ̀dájú abiyamọ o látijọ́ tí mo dẹ̀ ti ń fi àwo òyìnbó jẹun kò bọ́ fọ́mọ mi lọ́wọ́ rí. kò ní dórí mi kó bọ́ fọ́mọ yín lọ́wọ́. láti bí odindi ọjọ́ 5 gbáko òun l'Adérónkẹ́ ti ń rọbí tọmọ kọ tọmọ náà wọn ò wálé ayé. mo fẹ́ kó mọ̀ dájú wípé ó náwó kan nù bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ó náwó kan nù. bẹ́ẹ̀ ni. ìyá Adérónkẹ́ kó o tètè gbé ọ̀bọ bọ ìgbẹ́ kọ́bọ tó gbé ẹ bọ̀gbẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. kí n tètè gbé ọ̀bọ bọ̀gbẹ́. bẹ́ẹ̀ ni. kọ́bọ má bàa gbé mi bọ̀gbẹ́. bẹ́ẹ̀ ni. ìyá àbíyè ó yé mi mo rí yín. ẹ gbọ́ ṣó dáa kí n wá rẹrù ẹlẹ́rù kí n wá fàtẹ́mi lọ́wọ́ ó dòdì. èmi kan. ìyá wa ẹ má kọ̀yìn sí mi ẹ ṣàánú mi ẹ kọjú sínú ojú lọ́rọ̀ wa ẹ má jẹ́ kákùnún ẹni tí bá mi ẹ wò kó tí kò tí mo fẹ́ ṣe apá ti fún mi ẹni ló ti jẹ sàn. lẹ́bàdé gbàgbé ọkọ tó ṣẹlẹ̀ sí ẹ̀gbọ́n ènìyàn tí mo fi pàdánù ẹ ṣàánú mi ẹ má jẹ́ fojú sunkún ẹ má jẹ́ kákùnún. tó o bá gbọ́ ohun tá à ń sọ ẹyọkọ tó kù náà ló sí. ẹ má ṣe bẹ́ẹ̀ jọ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. nítorí pé wọ́n gan joyè elétí kunkun ni. ìyá ẹ kó tó kú ààyè tó filẹ̀ ló ti sọ fún wa wípé ìwọ ọmọ òun ni kó jókòó sórí àga òun. ìyá ẹ ò dẹ̀ sí láyé mọ́ ó dẹ̀ ti sọ pé ìwọ ni kó wà nípò náà ó dẹ̀ kọ́ lónìí wà nípò náà tó o bá bọ́ sípò tá à ń wí ìkan yòókù náà ń lọ sí ni. kí ni mo fẹ́ ṣe. ṣé ìwọ ò mọ̀ wípé ọmọ kì í bá ìpèlè ìyẹ́ kó ṣe aṣọ dáa kó wá sọ pé kì í wọ́n ò bá gbọ́ àwa náà ò ní gbà ẹyọkọ yòókù olùwọ̀n. ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ ṣàánú mi. ìyá wa ṣé tí bá ti darapọ̀ mọ́ yín bí mo ti gbọ́ ọkọ tẹ́ wí ṣé mi ní fojú sunkún ọmọ mọ́. ó ní fojú sunkún ẹ o. a mọ ẹ lọ́wọ́ dọjọ́ ògbó ni. ẹ fọkàn mi balẹ̀ dẹ̀ fi ń dá mi lójú. mo fi dá ẹ lójú. tó bá jẹ́ bẹ́ẹ̀ ni mo ti gbọ́ mo ti. ó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ni ó ti gbọ́. ó ti gbọ́. ó dẹ̀ ti gbà. ó ti fara mọ́. ẹyọkan yòókù àwa bẹ́ẹ̀ dọjọ́ ògbó. àmín. ayé ìyá ẹ̀ sílẹ̀
òfin tí ìyá ẹ̀dẹ̀ filẹ̀ fún wa kó tó lọ bí àgbáre nìyẹn wípé àga òun ìwọ ló gbọ́dọ̀ jókòó sí tó dẹ̀ tí gbọ́ tó ti gbà ń sìn kò sí nǹkan kan mọ́. ọ̀rọ̀ yìí á lẹ́yìn ọ̀rọ̀ yìí á lẹ́yìn roko tó ṣe o roko tó ṣe ọ̀rọ̀ yìí á lẹ́yìn ọ̀rọ̀ yìí á lẹ́yìn roko tó ṣe o roko tó ṣe. olórí ẹ jẹ́ àrídẹ́ fi pè pàdé pàjáwìrì. èmi kọ́ àwẹ̀lé ló pè pàdé pàjáwìrì. èmi ló ṣẹlẹ̀. èmi náà mọ̀. àṣà máa ń dá máa retí rẹ̀. olórí. olórí ẹ dìbò rẹ èmi náà ṣe jù báyìí lọ́ngbà tó dọ́dọ̀ mi mo bínú sí i ṣùgbọ́n òun náà ti wá rówó báyìí ó ti lóun ti ṣe tán láti jókòó sórí àpèrè màmá òun torí òun náà ti mọ ohun tójú òun rí ìgbà tó dẹ̀ ti wá dàárò yìí tó ti sọ pé òun ti rí wípé ìyà àjẹdọjọ́ ogbó lòun táwọ́ sí i òun ti wá ṣe tán báyìí o láti jókòó sórí àpèrè ìyá wọn ìyẹn ló jẹ́ kémi náà mú lọ́wọ́ wá síbí báyìí ẹ jọ yeye olórí yeye ọmọ nígbọmọ ìrùkẹ̀rẹ̀ nígbọmọ Ọ̀rúnmìlà mo fẹ́ kẹ́ ẹ bá mi dáríjì ẹ foríjì òun náà ti ronú wò wípé ọmọ kan ṣoṣo tó kù lọ́wọ́ òun ó gbọ́dọ̀ bá òun dọjọ́ ògbó kóun lè rọmọ sí òun ló ṣe dùn wá bá mi lèmi náà ṣe mú wá bí ó ti yànda gbogbo ara ẹ̀ báyìí pé òun yànda láti jókòó sínú ẹgbẹ́ yìí kóun wà lórí àpèrè ìyá òun bí ìyá ẹ̀ bí ìbá ṣe wípé ipò tí ìyá ẹ̀ wà tí ìyá ẹ̀ dẹ̀ ti sọ àsọtẹ́lẹ̀ fún wa wípé ọmọ òun gbọ́dọ̀ jókòó sórí àpèrè àbí mi ò sọ bẹ́ẹ̀ ẹ má bínú ìyá ẹ jẹ́ ká dáríjì. yeye ẹ ṣàánú mi ẹ má jẹ́ kákùnrùn ẹ wò gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ yeye ọmọ ní gbọ́ ọmọ ìrùkẹ̀rẹ̀ ní ọmọ Ọ̀rúnmìlà ẹ má yẹ ìsinmi ẹ kọjú sí mi ẹ wò mo ti fara mọ́ mo ti ṣetán láti darapọ̀ mọ́ yín ẹ ṣàánú mi. ẹ ń bọ́ ló fọkọ̀ sí tẹ́lẹ̀ tó ń jẹ nọ́mbòrò wò mí wò dáadáa bó bá ti wọ̀ ọ́ lọ́kàn bó bá ti ṣetán tó sì tọkàn rẹ wá tọkàntọkàn rẹ ni o láti fira rẹ rọ́pò ìyá rẹ ló bá tán sórí gbogbo wọn bá náwó sí báyìí yóò máa júṣe ni a sì máa tì ọ́ lẹ́yìn akọ̀yà ni wá. àwẹ̀lé àjọkẹ́ ó jọ láàrẹ̀ ajá rẹ̀ forí kómi báyìí àjọkẹ́ ọmọ náà lé olówó rẹ̀ ṣé bó olóò lè bá wa ṣẹgbẹ́ ṣé bó lẹ́gbẹ́ tí àyí ṣẹgbẹ́ tírú rẹ̀ lè ṣe ayé ń lé ọlákẹ́ ọ̀sá lọ òkò ibo lójú àwọn àgbààgbà òtó ọ̀wá ń ṣe yan bí ọkà ṣé ìyá rẹ̀ tó fọ́ ọ kalẹ̀ nínú ẹgbẹ́ gẹ́gẹ́ bí akínrọ́pò ṣé kò ro ń tọ́ da rò ọ́ ni ṣé kò mọ̀ pé ẹgbẹ́ tó lè ṣe tó fi lè rí nǹkan rere gbèsè ilé ayé rẹ̀ ni ìyá rẹ̀ tó fọ́ ọ kalẹ̀ nínú ẹgbẹ́ ọ fẹ́ nǹkan rere fún ọ ni ṣé kò rẹ̀ lómi lẹ́kọ̀ọ́ tó níwọ̀ ni ọmọ pọ̀ kájú ẹ̀ ni kò fẹ́ kó gòdìlé yín kò fẹ́ kó run ni kò fẹ́ kó gbógun ìdílé yín kó gbé ta àsìkò tó wá ti ló ṣe tán tó ti darapọ̀ máa báyìí gbogbo nǹkan rẹ ti bẹ̀rẹ̀ sí ní dà gbogbo tó ti nù ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò padà bọ̀ sípò ọmọ kan ṣoṣo tó wá kù sí ọ lọ́wọ́ yóò dirun yóò dìgbà kò ní kú òní ọ̀dà sọ̀bù ọlọ́jọ́ ogbó rẹ gbogbo nta bá ti ní kó o ṣe pátápátá máa ṣe ọmọ bú ọmọ rọ́bẹ̀ fi run gbogbo nta bá ti dáwọ́lé báyìí ọmọ yọrí sí rere ó ti dára wa báyìí gbogbo nǹkan rere ọmọ wọ ọkàn ni ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ torí tó ní tolúwo tù fẹ́ǹtẹ̀ jùgbọ̀n ewí ayé ti wí.
ìfẹ́ tí mo ní sí ìyẹ́ ni mo ní sí wọ náà torí kí ẹ̀mí yín lè wà láàyè ká ẹ lè wà láàyè ká ẹ tún lè wà láàyè rere ló jẹ́ kí n ṣe nǹkan tí ó wù mí látọkàn láti ṣe ni mo fi lọ darapọ̀ mẹ́ wípé àwọn àgbà mo máa nífẹ̀ẹ́ ọmọ mi Adérónkẹ́ o mo rẹ́ni kejì nígbà tí ó pé ọmọ ọdún 10 àwọn ẹgbẹ́ ìbádé náà ní dandan àfi kí n wá san ẹ̀jẹ̀ mo dà ságídí mo jápa mọ́nú kódà mo fi ẹsẹ̀ janlẹ̀ pé bóyá kí n bá tiẹ̀ ságídí wọ́n á fi mí lọ́rùn lẹ̀ ó tún bá ń tẹ́ni o torí gbogbo agbára tí mo ní náà sọ wípé àfi káwọn gbà nígbà tí mo rí pa agbára mi ò ká wọn. ṣé bí ò kọjá títì torí o mọ ẹni tó gbé sínú ilé tí mo rẹ́ni kejì bá ti jí nísìn ó ṣí mítà ìgbé ni kò sórí tí mo lè kọ́ láyé yìí kò ní gbọ́ o. Màámi mo ti fún ní nǹkan tó ń fẹ́ ó dẹ̀ ti sùn. mo ti fún ní nǹkan tó ń mo fẹ́ ti fún ní nǹkan tó ń fẹ́ ṣe jàre. kó má pẹ́ kó alábìyàmọ kò máa ń ṣe bẹ́ẹ̀ yẹn. mo ti kò gbọ́dọ̀ ké o. mi ní pẹ́ ọmọ yẹn ò gbọ́dọ̀ ké o. mi ní pẹ́ jù yé kí ló dé Adérónkẹ́ Adérónkẹ́ kí ló dé ẹ̀yà mi kí ló ṣẹlẹ̀ ẹ̀yà mami kí ló ṣẹlẹ̀ ẹ gbà mí Adérónkẹ́ ẹ̀yà mi mọ́mí kí ló ṣẹlẹ̀ mọ́mí kí ló jẹ ẹ bá mi kó jẹ mọ́mí kí ló jẹ mọ́mí kejì ẹ gbà mí ẹ gbà wá 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 ẹ bá wa gbé wọn. mọ́mí kí ló jẹ mọ́mí bùdé bá wa wò wọ́n ẹ bá wa wò wọ́n bùdé wò wọ́n ẹ wò wọ́n kí lè lọ ṣe. ẹ bá mi mọ́mí kejì mọ́mí kí ló jẹ mọ́mí kejì mọ́mí kí ló jẹ. wàhálà ti dé wàhálà kí ni. mọ́mí kejì ti lọ mọ́mí kejì. Adérónkẹ́ ti kú Adérónkẹ́ ti kú Adérónkẹ́ ti kú. mo ṣòfò mo ti ṣòfò ẹ gbà mí ẹ gbà mí ẹ bá mi wá. mọ́mí kejì ìyá ti jẹ mí ìyá ti jẹ mí ọmọ àkọ́kọ́ wà nulẹ̀ ọmọ kékeré wà nulẹ̀ ìyá ti jẹ mí mo ti jọ ẹ wò ikú ya ẹ bá wà wò wò Adérónkẹ́ tó ṣe fún mi yóò dá o Adérónkẹ́ tó ṣe fún mi yóò dá o abiyamọ ayé ẹgbẹ. àní gbogbo etí tó ń gbọ́ mi àtọ́jú tó wò mí jẹ́ kájọ pariwo wípé a ò ní mọ lórí ọmọ. wọ́n gba Adérónkẹ́ mi lọ́wọ́ mi wọ́n sọ mí sí kólóbó ayé ara ta mí Adérónkẹ́ gbóná lára mi jọjọ. mọ́rẹ́ni kejì ìwọ́dà má jìnnà sí mi ìwọ́dà jẹ́ kí ọkọ mi. àwọn ẹgbẹ́ burúkú ìwà ń sọ fún mi wí nígbà tán rí bí mo ṣe ń ṣera mi wọ́n bá tún pè mí pé kí n fi ọkàn mi balẹ̀ pé kò sí kan tó máa ṣe mọ́rẹ́ni kejì mi láti gba ẹni mo máa ti ń dáko pa tí mo fi pọ́ lu pọ́ ṣéjọ́ tí ebi pa mí sùn àbíjọ́ tí ọ̀kẹ́rẹ́ mi ò rí jẹ mọ́rẹ́ni kejì ìyà máa jẹ mí o ṣàdédé ló tún dọjọ́ kan wọ́n bá tún ní ẹ̀jẹ̀ tún yá ẹ̀jẹ̀ kẹ́
èmi lóde. nígbà tẹ wá gbé mi kí nìkan tó ṣẹlẹ̀. mo bẹ̀ yín náà ni ẹ̀bẹ̀ yín náà ni mo bẹ̀ yín ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ mọ̀ pé kòkò kan ṣọta lágbára mi sì dòrí ni mo rẹ́ni kejì ẹ dá lé mi lọ́wọ́ ìjọ ẹ má jẹ́ tún fojú sunkún. ṣé èèyàn tún kẹsẹ̀ bodò kó ló tutù mú ni ẹ̀jẹ̀ rẹ̀ dà. ẹ wò tó bá kọ̀ràn pé kí n tó fa mo rẹ́ni kejì wá ẹ jẹ́ kí n kúkú fẹ̀mí ara mi dín mo rẹ́ni kejì máa gbé láàyè ẹ jẹ́ kí mi fẹ̀mí ara mi dín. bó o bá ti á lè ṣe báwọn nǹkan méjì kan bàbá ti mọ̀ pé o lè ṣe ó tán. kí ni ìyá. ó fa mo rẹ́ni kejì lẹ́nu ẹgbẹ́ ó fi rọ́pò ara rẹ̀ gẹ́gẹ́ bí ìyá àti ẹ̀ náà ṣe fi wọ náà rọ́pò ó sì kú ló bá tán. bí èmi ṣe rọ́pò ìyá mi inú ẹgbẹ́ kí n wá tún fa mo rẹ́ni kejì lẹ̀ kó náà rọ́pò mi ó dìran nìyẹn. oríire nù oríire wọn ẹlòmíín wá tí ò rí ẹyẹ dìran ni ẹyẹ wá ń yí lẹyọ. ẹyẹ kọ lẹyẹ ẹ wo mi ìfaramọ́. bó o bá ti lè faramọ́ yun ọ̀nà míì tún wà tí ó faramọ́ kójú rèé ó fọ́ kí gbogbo ọkùnrin tó bá sì ń gorí mu rẹ́ni kejì wọ́n máa jáde láyé àwa sì máa fi wọ́n ṣararin dín a máa fakọ́ torí wọn mú mi ló bá tán wọn mú yàn sí. ọ̀rọ̀ yìí á lẹ́yìn ọ̀rọ̀ yìí á lẹ́yìn. ìyá mo faramọ́. ó káre ẹyẹ rẹ. àmọ́ bí mo ṣe faramọ́ pé kójú mi fọ́ kí gbogbo ọkùnrin tó bá dẹ̀ ti ń gorí mo rẹ́ni kejì kó máa fi ẹ̀mí ara wọn dípò tọmọ mi ṣe kò sí kankan tó máa ṣe ọmọ mi. pẹ́rẹ́ kò sí tí ó ṣe. mo ti faramọ́ ẹ bá ti ní kò sí kankan tó máa ṣe. ọmọ ọdún àgbà ó tán ṣé mo lè máa lọ. bó bá ti dòru òní ó rọ̀wọ́ mi. òru ẹ ṣe ìyá. ó káre. ìdí nìyí tí mo fi ojú mi sílẹ̀ pé ó bá kọ̀ràn kí n tún fojú sunkún ìwọ mo rẹ́ni kejì kúkú gba ojú mi kí wọ́n máa mú lọ kódà ọkùnrin kọkùnrin tó bá ti ń gorí ìwọ ọmọ rẹ̀ ní kejì kí wọ́n máa fẹ̀mí wọn ra ẹ̀mí tiẹ̀ padà mo rẹ́ ní kejì ó yá ṣé o ti ṣetán láti mú mi lọ sọ́dọ̀ pásítọ̀ kó lọ fi mí ṣe ẹ̀sìn ayérayé kí gbogbo ènìyàn lè mọ̀ wípé ògbólógbò ajẹ́ níyàyẹ kọ́dẹ́ lè sọ kó pa mí kí n máa bá tèmi lọ adé lè sọ kó pa mí. àwẹ̀lé okú àmójúbà wa gbà ó àṣìwà bọ̀ lálẹ́. àgbà ẹ̀yin dà kí ló dé. ó máa gọ ó sì jọra rẹ lójú bí ò bá rí bẹ́ẹ̀ tí ò bá sì ń ṣọlá ìyá rẹ ó wá ń lọ rẹ táṣìírí àwọn àgbà síta. ẹ̀yin rárá kò rí bẹ́ẹ̀ o ń táṣìírí mo kàn ṣàlàyé fún ọmọ mi ni. dákẹ́ ń bẹ̀ ó táṣìírí àwọn àgbà báwo ló ń sọ fún ọmọ rẹ wá gbọ́ o ti jẹ lérewé o sì ti fi odó òbílẹ̀ jẹun wá gbọ́ o èèyàn kì í sọrú ẹ̀ kó sọ mí mọ́ òní lọ ráyè mọ́. ẹ jẹ́ ká gbóhùn àdúrà sókè fún ìránṣẹ́ yìí ká sọ fún Ọlọ́run tá a bá rí ìgbèkùn kí ìgbèkùn tí a ti ìránṣẹ́ yìí sí tá a bá rí gbogbo májẹ̀mú òkùnkùn lórí rẹ̀ nítorí àwọn ìgbìmọ̀ tó dúró yìí gbogbo ìgbìmọ̀ òkùnkùn lórí rẹ̀ kó dà sọ́ọ̀dúà. ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ wọ́n tó gbogbo ogun gbogbo òṣèlú rẹ̀ débi bóyá kó tó bẹ̀rẹ̀ sí iṣẹ́. iná Ọlọ́run yá máa jó wọn ó yá ti jáde ó yá lórúkọ Jésù àti jáde. nítorí ìránṣẹ́ yìí Bíbélì wí pé ìrẹ́pọ̀ kí ni ìmọ́lẹ̀ ní pẹ̀lú òkùnkùn mo sọ bí Ọlọ́run ti ń bẹ gbogbo agbára òkùnkùn níwájú rẹ ó yá ẹ ṣègbè dànù ó ní ẹ sọ fún Ísírẹ́lì wípé àwẹ̀ rẹ̀ tán
ó yẹ dọ̀kúrẹ́ jìjì ẹ̀mí máa kó tú àṣẹ Jésù Olúwa wa. ẹ̀yin ìránṣẹ́ yìí ẹja wà nínú ẹ̀mí o ẹ ò ní forí gbókun ológun ẹja gbàdúrà ní ìgbà kejì ẹ sọ fún Ọlọ́run tá a bá rí gbogbo àwọn ìgbìmọ̀ òkùnkùn gbogbo àwọn ìgbìmọ̀ ẹlẹ́yẹ tí wọ́n ń bá ayé ìránṣẹ́ yìí jagun tán fẹ́ já okùn ẹ̀mí ẹ̀ kí ẹ̀mí mímọ́ kó lọ síbẹ̀ iná tó dàpọ̀ mára kó lọ tún wọn ká àdúrà. ẹ má jẹ́ kó débẹ̀ yẹn. ọ̀rọ̀ tiẹ̀ ló sàn kó ń ṣe tàwa àgbà torí ó ti bá wa jẹ́ ó ti bá wa mu ó sì di dandan kó gbọ́ tàwa àgbà ìjọ àkérèjù kan bá kanlẹ̀ ìjọ náà ní kanlẹ̀ pa ìràwọ̀ kan ò sí ń dájọ́ ilẹ̀ kó sùn òní gangan ní kò dọ́là. ní kí ni. òní irọ́ ló pa òní ní kò dọ́là. ẹ jọ ẹ ṣe. láti mú kú òyìn. bẹ́ẹ̀ ni ìyá. a wá lóore fábọ̀ bẹ́ràn wa. eyín ọmọ rẹ̀ mo rẹ́ni kejì. bẹ́ẹ̀ ni. ó ti di jíjẹ fún wa nìyẹn. bẹ́ẹ̀ ni. mo rẹ́ni kejì. ẹjọ́ kálẹ̀ ẹran yín ni ta ni. mo rẹ́ni kejì kì í ṣe ẹran yín ọmọ Ọlọ́run ni mo rẹ́ni kejì ṣe ó sì ti wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn tí ohun aburú ayé kan kò lè ṣẹlẹ̀ sí. pásítọ̀ ìránṣẹ́ kan ń dín ìránṣẹ́ kan lọ ẹran tí a ní a sì jẹ́ ni. ta ló rán yín níṣẹ́ ṣé iṣẹ́ ibi tẹ́yìn ń jẹ́ yìí tí èṣù bàbá yín ni ẹ̀yin ṣe kò sì sí ìdàpọ̀ kan tí òkùnkùn ní pẹ̀lú ìmọ́lẹ̀ torí pé a ti rán mi níṣẹ́ ìtúsílẹ̀ fún gbogbo ènìyàn bíbélì wí pé orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni olódodo sáwọbẹ̀ ó sì rí iyè nítorí mo rẹ́ni kejì ti sátọ̀ Ọlọ́run wá kò sí ewu ayé tàbí ibì kan. ó ti tó jàre ta ni jẹ́ ọmọ apẹran níwájú ọmọ apè èmi fúnra ara mi lẹ́pẹ́ mi bá kẹnu bẹ̀jẹ̀ báyìí n ó mú ni alákẹ́rà lórúkọ tá à ń parí ẹ̀fọ́dún lórúkọ tá à ń pa àwọn ìyá mi àtẹ̀fún àtẹ̀dẹ́rú olúfẹ́ ní gbogbo afẹ́fẹ́ lẹ́gbọ́n máa wọ ìyá. àánú ṣe mí fún yín ká níbi ẹ ṣe mọ ọ̀fọ̀ burúkú yìí lẹ ṣe mọ ọ̀rọ̀ Ọlọ́run ni ayé yín ìbá tún dáa jù báyìí lọ ewu bẹ́ẹ̀ ṣe rí mo dẹ̀ mọ̀ pé kì í ṣe ogbó tàbí ọjọ́ orí ló jẹ́ kẹ́ ẹ rí báyìí ìjẹkújẹ ìmúkímu ìwàkiwà tẹ́ ẹ̀ ń wù ló sọ yín darúgbó ọ̀sán gan ẹgbẹ́ kí ló dé lórí kàsí nǹkan ẹ̀ mú fìlà alẹ́sì tán fi ṣènáwó nínáwó ẹ̀ ń dín yẹn káàkiri gbogbo òmúra yín náà ó wá jọ sáláwọ̀. àjogún bá ní wọn ṣe fi lọ́mọ lọ́nà. ogun tẹ́ ẹ jẹ́ ó dáa ẹ̀yin mo bá lọ́rọ̀ ká ní ẹ̀yin mọ ohun tí Olódùmarè ní fún yín ni ẹ bá ṣe ohun tó dára ju eléyìí lọ torí ògo ni mò ń wò lára yín yìí ọmọ ológo ni yín kódà àwọn ọmọ tó máa tara yín jáde ológo ni wọ́n ẹ wá fi ìmọ́lẹ̀ sílẹ̀ ẹ wọnú òkùnkùn ẹ ń ṣe rádaràda ẹ ń tẹ̀lé àwọn wọ̀nyí tí wọn ò ní ohunkóhun láti ọ̀fà yín ṣùgbọ́n kò kàn mí mo dúró lórí àpáta Kristi torí pé ẹ ti tọwọ́ bọ iná Olúwa mo wí lórúkọ ẹni tó rán mi níṣẹ́. gbẹ́nu rẹ̀ sọ sáwọn àyáláyà rẹ̀ ló ń bá sọ̀rọ̀ bá èmi ló ń ṣẹ̀rù òbọ̀ ó sì bẹ̀ wó orí. àwọn ìyáláyà tiwa ló fi iṣẹ́ ìránṣẹ́ yìí lé wa lọ́wọ́ ọ̀nà ìmọ́lẹ̀ ni wọ́n fi ẹsẹ̀ wa tọ̀ òun náà là ń tọ̀ títí di ìsìn tí ayé wa fi ní ìtumọ̀ ẹ wá gbọ́ mi ìwà bí láti wá bá yín rojọ́ ọmọ aláṣẹ lèmi mò ń pàṣẹ mi ò dá alábàá wípé lórúkọ Jésù Kristi mo sọ lórúkọ ẹni tó rán mi níṣẹ́ iná Olúwa ìwọ ni mo pè ó yẹ kó jó ẹ̀yin wọ̀nyí hù iná Olúwa. mo mọ̀ pé ìlẹ̀ máa kọ́kọ́ kú bí mo ṣe wọlé mo rí pé fúyẹ́ gbàtẹ́ ti fúyẹ́ bíi kọ̀ọ̀kan òyìnbó mo mọ̀ pé ẹ lè gbaná Olúwa kẹ́ ẹ má lọ ẹ̀yin kúnlẹ̀ látàyè lọ sọ́run ẹ déwájú Olúwa rojọ́ ẹ wo ẹ̀yin ó máa ṣe kí ni ènìyàn ń wá káàkiri Bíbélì wí pé èrè kí ni fún ènìyàn tó jèrè gbogbo ayé tó sọ ẹ̀mí rẹ̀ nù ẹ wo bí tí ẹ parí ìrìn àjò ayé yín sí bí ẹnikẹ́ni bá sùn nínú Jésù Bíbélì sọ pé wọ́n ní ìsinmi ọkàn ńlá ìbá ṣe wípé ẹ̀yin súnmọ́ Kristi
kí ni nǹkan náà, kí ni ìṣòro tó dojúkọ yín tó kọjá agbára Ọlọ́run? Bíbélì sọ wípé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a dẹ̀rù wọlé lórí, àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́. Kí ló náà tẹ̀ ń wá lọ sínú ayé? Àmọ́ mo gbàdúrà bóyá nítorí ọlá irú àwọn tó tara yín jáde tí wọ́n mọ Kristi, bí ìdáríjì bá ń bẹ fún yín lọ́dọ̀ Olúwa, Olúwa kó dáríjì yín. Kò ságbára tó dàbí ti Jésù. Kò ságbára tó dàbí ti Bàbá. Kò ságbára tó dàbí ti Jésù. Agbára, agbára, agbára tó jágbára lọ. Àmín Jésù. Ogun tí Olúwa ti ṣẹ́ kò ní padà gbérí mọ́. Àmín Jésù. Lórúkọ Jésù a ó jagun ṣẹ́gun. Àmín Jésù. Ìránṣẹ́ ẹ dìde. Ẹ kọjú sí mi, ẹ dìde. Ẹ gbéra. Olúwa ti ṣẹ́gun fún yín ní àṣẹ tó kù. Ẹ máa bọ̀ báyìí. Ṣẹ́gun, mo bá yín dúpẹ́. Lórúkọ Jésù ogun tí Olúwa ṣẹ́ kò ní padà gbérí mọ́. Torí nígbà tí à ń gbàdúrà yẹn lọ, amúmi rìnrìn àjò kan ní inú ẹ̀mí. Amúmi rìnrìn àjò náà ó lágbára, ṣùgbọ́n àfihàn mi wípé ogun tí a ṣẹ́ lónìí ó ti di àṣẹwọlẹ̀. Ó wá kù ìgbésẹ̀ kan péré, torí a nílò láti ṣe ìràpadà ní kíákíá. Ìràpadà tí mo sọ yìí lónìí ni kò gbọ́dọ̀ dọ́là. Tẹ́ ẹ bá ti wá ṣe ìràpadà yẹn tán, ẹ lè fẹ́ra yín lọ́kọláya. Lógun bá ṣẹ́ láṣẹ wọlé. Àdìtàn lọ́jọ́ kan, omijé ojú ìyá àgbà, iná ọmọ òṣèlú lọ́ra, omijé òwúrọ̀ àtàlẹ́. Kólúwa kó gbani, èṣù afúniládìyẹ ẹ̀sìn, àfigbọ́dìdì ọ̀rẹ́ ni, òfúnni ní fìlà, fìgbọ́dìdì orí, ayé àlọ́mọ ọ̀nà yá ẹ̀ mọ́, kólúwa kó gbani. Ayé tótó, ayé àkámọ́ra o. Ayé àfúniládìyẹ ẹ̀sìn, fìgbọ́dìdì ọmọ lọ́wọ́ ẹni. Ayé tó máa fúnni níyọ̀ tó tún máa da yẹpẹ sí. Ẹ dákun, bàbá ta ló sọ pé wà yóò lè tẹ̀hún. Ayé bínú kan wọ́n dà kán sómi, ayé bínú yọ̀ wọ́n dà sókè. Ayé ẹ má mà ṣe mí o, ẹ má mà ṣọmọ mi. Ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi, ayé ò ní ṣe ọ́. Àpá ayé ò ní ká ọ. Ayé dèrè fi ẹkú iṣẹ́ ọpọlọ. Ohun tó pamọ́ kan ò yé nìyàn, ohun gbogbo lọ́wọ́ Olúwa, ìṣẹ̀lẹ̀ tó pamọ́ o, k'Olúwa kó gbani. Àgbàlagbà tó ń sáré nu ẹ̀kún, ọmọdé búrò kò bójú ẹ̀yìn.